Hello, àwọn ewúrẹ́ aláìgbọràn wọ́n tún bẹ̀rẹ̀ òun ló dífá fún Ashley. Wọ́n ní ọwọ́ Ògúnjayé ti tẹ̀ ẹ́. Ògúnjayé ọwọ́ ẹ̀ ti tẹ̀ ẹ́. Wọ́n lọ ṣe kínní ìkòkò wá síwájú ilé Naomi ó gbé lẹ̀. Wọ́n ní ìkòkò yẹn tí Naomi bá kàn ti jáde láti inú ilé kó jẹ́ pé òun ló máa kọ́kọ́ jí kó fẹsẹ̀ bà pé no remedy ṣẹ̀dẹ̀ mọ́ ipò ọlọ́run tó ń ṣe bẹ̀ fún Naomi kò kúrò ní àrò. So tó bá náà máa ní ọ̀la náà máa mú òun lọ́rọ̀ Naomi. Wọ́n ṣe ewu bọ́n ṣe ń fù lára wọn láàfin. Àgàgà Mariam àti Ashley pẹ̀lú gbogbo rere tí Naomi ṣe wọ́n forí ara wọn gbé nǹkan wọn torí ẹni tó bá porí Naomi níbi ó di dandan ibi máa padà bá ń tàn kò tiẹ̀ ní move débi pé ó fẹ́ ta sí Naomi. Wọ́n ṣe physical wọ́n ṣe spiritual wọ́n forí ara wọn gbé still kọ́ náà ni fún wọn. Wọ́n bá tó ti lọ gbé kòkò yẹn ó ti gbé sẹ́nu ọ̀nà Naomi ó ti gbé sẹ́nu ọ̀nà Ashley ti gbé kòkò ó ti gbé sẹ́nu ọ̀nà Naomi pé tí Naomi bá ti jáde báyìí kó fẹsẹ̀ gùn that is the end. Wọ́n ní ọlọ́run ọba àyanu ọba tó ń gbé ní níjà kẹ́rù obo níjà ló túbọ̀ máa gbé wá níjà gbogbo àwa nínú rẹ̀. Ìgbà tá a robi fún ọmọnìkejì ibi ò ní bá wa àwọn tó ń ṣe ibi ni ibi máa bá ibi ò ní tán lé wọn o. Èmi ò mọ bí wọ́n ṣe ń rí mímí ó gbọ́dọ̀ pé ọlọ́run kún fún àánú. Ọlọ́run máa sọ fún wọn pé bóyá wọ́n yìí máa repent wọ́n yìí máa ronú pìwàdà. Tó bá dẹ̀ tètè ronú pìwàdà yóò bẹ̀rẹ̀ máa dà o. Torí gbogbo báyà tí ìjì wọn bá bẹ̀rẹ̀ báyìí gbogbo àwọn tí ó mọ̀ wọn máa káàánú wọn àtẹni tó mọ̀ wọn àtẹni tí ó mọ̀ wọn máa ní eléyìí pọ̀ ju ọlọ́run eléyìí pọ̀ ju fún kó ṣàánú fún àwọn èèyàn máa bá bẹ̀bẹ̀. Òun lọ̀rọ̀ àwọn ewúrẹ́ aláìgbọràn pàápàá jùlọ ṣé Ashley kí ló fẹ́ rí gbà ṣé Ashley tí ẹ̀ bẹ̀rù ẹ̀mí ara ẹ̀ ṣé Ashley tí ẹ̀ mọ̀ pé ilé ayé yìí tó òun wà pé òun kọ́ lòun dára òun pé at least oorun tó òun sùn jíjí tó òun jí àti ìrìn ẹsẹ̀ tó òun rìn ẹ̀mí tó òun ní pé ọlọ́run ló máa ní tó ní nǹkan bá dé pé lòun fẹ́ gba nǹkan níbo lòun fẹ́ yọjú sí báwo lòun ṣe fẹ́ ṣe. Wọn ò ronú sí yẹn èṣù ti sé wọn láyàdé pé tó bá máa parun kan parun yes ẹni tó ń ṣe ti èṣù ni. Ló bá di pé kábíyèsí wa ni ló bá pe Naomi dúró síbẹ̀ yẹn máì tí jáde o jẹ́ kí Ìyánífà dé o kíákíá Ìyánífà ti dé Ìyánífà ẹ wo nǹkan tí mo rí láàárọ̀ yìí mo fẹ́ wọnú ààfin ẹnu yàrá Naomi bó ṣe pàdé kìíní yìí lẹ́nu ọ̀nà Ìyánífà rẹ́rìn pé ibi kan tún leléyìí o wọ́n fi fẹ́ ṣe pé Naomi náà wá sẹ́tì gbọ́dọ̀ ló ní kí kábíyèsí wá tó pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ nǹkan tí ìbá ṣẹlẹ̀ kò ní dà. Wọ́n ní bí Ìyánífà ṣe gbé lọ́ bá pe Ashley kọjá síbi kí ló dé kí ni ọmọ ìtúnṣe fún ẹ lẹ́nu tó ti lọ gbé kínní wọ́n ní kò lè sẹ́ ló bá ti fẹ́ ta pẹ̀rẹ̀ Ìyánífà ní sórí staff of authority tóun bá sà fún ẹ torí wọ́n bẹ̀rù staff of authority yẹn pé yá gbé nǹkan ẹ̀ so kí ni ìtumọ̀ ilé ìtúnṣe wọ́n ní ṣe ni ó wá ń wò pa tó ń wò pọ̀ torí iṣẹ́ ò jẹ́ táì pé iṣẹ́ ẹ̀ ti jẹ́ ni ẹ̀ tí ń sìn sí iṣẹ́ ò jẹ́ níṣe ni ó wá ń wò pàkọ́pàkọ́ at the end of the day wọ́n ní kábíyèsí ni pé ó yá pé nǹkan tó ṣe ó máa lọ bá Naomi wá sọ fún wá bá Naomi wá sọ fún bó ṣe wá di pé kábíyèsí àti Ìyánífà wọ́n wá pé gbogbo wọ́n ní àwọn olórí gbogbo wọn pátápátá náà ti ẹ̀ pẹ́ kí má lọ gbàgbé wọ́n ní ta ló lè ṣerú nǹkan báyìí tó gbérù ẹbọ yìí wá sí ẹnu ọ̀nà Naomi ẹ̀yin ará bíbá yìí
Gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí ẹ máa jìyà ẹ̀. Ta ló wá gbé ẹbọ ìfun sí ẹnu ọ̀nà ọmọ ọlọ́mọ? Wọ́n ní eléyìí ní èmi kẹ̀. Wọ́n ní Táṣù ló wá Dèjì lóhùn kẹ̀. Òun ò tiẹ̀ mọ̀ ń pẹ̀. Ìyá Nífá ní ìpanu yín ṣe mí. Òun mọ̀ pé ṣùgbọ́n ẹni tó bá ṣe, ẹni tó lè ṣe irú nǹkan bẹ́ẹ̀, bóun mọ̀ pé rẹ̀ tí. Ìgbà tẹ́ ẹ̀ ti ṣe pé mo máa rán kinní yẹn back to sender. Wọ́n ní gbogbo wọn dákẹ́. Kábíyèsí, òun máa rán kinní yẹn padà sẹ́ni tó lè ṣe, tó lè ṣiṣẹ́ yìí, òun máa rán padà. Nǹkan tó òun mọ̀, òun ò fẹ́ dárúkọ pé bẹ̀ tí gbogbo yín lè máa ráṣìírí ó ń tàn, táṣìírí máa tú. Wọ́n ní kò tiẹ̀ pé ọjọ́ kejì, wọ́n ní ṣe ni Ashley bẹ̀rẹ̀ sí ní síìkì. Wọ́n ní kílẹ̀ tó mọ́ ṣe Ashley já síta. Ló bẹ̀rẹ̀ sí ní pariwo ẹgbàáhùn. Ògúnjayé jọ. Wọ́n l'Ògúnjayé ó na ti kú, ó na tààrùn, ó na gbogbo ẹ̀ sí lára. Wọ́n ní ṣe Ashley sá eré. Aṣọ ń jábọ́, bàtà ń jábọ́ ló yí biribiri pẹ̀lẹ́gbà. Wọ́n ní ó fẹ́ nà pa bí ara ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ́jẹ̀ ni. Ó di lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ kóun lọ kà kóun lọ. Wọ́n ní kó lọ sọ fún Naomi. Ògúnjayé ní kó lọ bá Naomi kó lọ bẹ̀. Kó lọ jáwọ́ fún Naomi pé òun lòun ṣe kinní yẹn. Ṣé rí gbogbo àṣírí àwọn tí tó ń sọ wípé àwọn kọ́ àṣírí. Ǹjẹ́ àṣírí Ashley ò tú báyìí? Wọ́n máa ṣẹlẹ́yà náà ni. Wọ́n ní bí ó sáré dé ẹnu ọ̀nà Naomi. Ọlọ́run wá mú Naomi wá sí nílé. Ìyá ẹ̀ tí wàá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní lónìí lọ́pọ̀lọpọ̀. Ibi tọ́lọ́run ti wá mú. Wọ́n ní Ògúnjayé bó ṣe ó nà gbogbo ààfin. Wọ́n ní àṣírí ẹ̀ tú. Àwọn pípé wọn ò ní tìjú. Tó bá jẹ́ òtúmọ̀ pọ̀ tó ń ṣe sí kábíyèsí. Kí ni kábíyèsí yìí ń rú àwọn ilé? Bí ìgbà tí wọ́n disgrace kábíyèsí. Bí ìgbà tó ń disgrace kábíyèsí ò tiẹ̀ wá ní sáì dá. So gbogbo nǹkan tó ń ṣe yẹn ó dàbí pé just like that. Pé that is one of those things. Ṣé kò yíyan gangan kò yẹ kán ti lè dànù kúrò ní ààfin olóògùn ẹni tó fẹ́ pààyàn? Ṣó dìgbà tán bá pààyàn tán kí kábíyèsí tó mọ̀ pé nǹkan tí àwọn olórí tó lásìkò kó wá sáàfin pé kò dáa? Wọ́n ní bó ṣe nà ti ayé ẹ̀, ó nà ti ayé ẹ̀ tà yẹn Ògúnjayé tó bẹ̀rẹ̀ sí ní ká òun ní o, òun ló ń gbóògùn, òun ló ń gbé kinní kan, òun ló ṣe gbá, òun ló ṣàwọ̀. Wọ́n ní bí gbà tó wá kàkàkàkàkàkà wọ́n fẹ́ nà pa. Gbà tó ti sọ, wọ́n nígbà tó ti sọ fún wọn, ó ti tí gbogbo èèyàn ti gbọ́ pé òun lòun ṣiṣẹ́ yẹn. Ògúnjayé tó wá ṣèṣe wá sinmi ẹ̀dọ̀. Ẹ mọ̀ pé gbà tó ti Ògúnjayé máa nà. Gbà tí wọ́n ló ti káàkiri gbogbo ààfin yẹn tó ti pariwo pé òun ni tó ti kà tó yíra mọ́lẹ̀. Wọ́n ní ṣe rí. Wọ́n lẹ́lẹ́yà tó tiẹ̀ ṣe ń jẹ́ ìpé kò ṣe é kó. Ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin èèyàn mi. So wọ́n nígbà tẹ́lẹ́jọ́ ti mọ ẹjẹ́ lẹ́bi ṣókó pẹ́ lórí ìkúnlẹ̀ ó ti jẹ ìyàtọ̀ Ọlọ́run sọ pé ó máa jẹ tó Ògúnjayé tó fi dára tí ó dá. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n tó sáré gbé ìbòrìn yẹn wá. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Kéde bá mi ṣe subscribe. Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé gan. Bye.